a lè gbọ́ nǹkan yìí àwa la nǹkan yẹn ṣẹ̀ṣẹ̀ ń dé bá wa lójú ayé wa àwa la tẹ̀ ń fún lórúkọ. bẹ́ẹ̀ ni. kò sí àwọn nǹkan yìí láti ilẹ̀ wá ifá àwọn èèyàn ní agbọ́ nínú ìtọ̀ pé àwọn babaláko wa bá wa wọ́n ń kó ahéré sínú oko wọ́n ń sun bẹ̀. bẹ́ẹ̀ ni ẹ parọ́. oṣù tán wọn ò ní lọlé. ẹ jọ ẹni bá dánrú ẹ̀wò ń sìn kí ló máa ṣẹlẹ̀ sí. ẹ bọ́ra ni o ẹ bọ́ra bọ́ láṣọ ni o. so kò sí nǹkan tó ń jẹ́ kidnappers nǹkan tẹ́nìyẹn béèrè ọ̀rọ̀ gidi ni but bó ṣe wà yẹn ok tẹ́ bá lẹ pọ̀ ọlọ́pàá ń sìn pé àwọn pípù yẹn ibi ok àwọn kidnapper tẹ́ ń sọ yìí sìn wọ́n máa tún wá pè ẹ jọ ta lẹ́yìn tí wọ́n pè tí wọ́n béèrè owó lọ́wọ́ ẹ̀ afẹ́mẹ́ni yẹn. ọ̀rọ̀ ńlá. ta ni gọ́fìmẹ̀ntì tó lọ gbé owó bá wọn. a lọ gbé lọ bá wọn. ṣé ẹ̀yin tẹ́ lọ gbé lọ bá wọn ṣé afẹ́fẹ́ lẹ fi gbówó yẹn fún wọn ni àbí ẹ rí wọn sójú.